ṣẹlẹ̀ sí ẹ recently ó bara jẹ́ olúwa ní kò tújú ká olúwa ní kò fọkàn balẹ̀ òun máa lànà àbáyọ fún ṣé òun fẹ́yàn kan ní olóhùn fẹ́ mú má wọrí ẹni tó bẹ́tà 10 times ni ọlọ́run máa pèsè fún àbí wọ́n dá ẹdúró níbi iṣẹ́ tó bẹ́tà iṣẹ́ tó tán dá ẹdúró níbi ẹ̀ lọ́lọ́run máa pèsè fún tàbí olùsí ilé tàbí olùsí owó bóyá wọ́n scam ẹ̀ bọ́ sọ́wọ́ àwọn fún wa náà ọlọ́run máa ṣe tó dáa fún túraká olúwa ló ní sọ fún bẹ́ẹ̀ túraká onígbàgbọ́ rẹ̀ ní ayọ̀ ó má sí ayọ̀ fún ìbànújẹ́ o àti kọ́ orúkọ rẹ̀ síwé àṣeyege ṣàdúró kó lè kọrin kó lè rẹ́rìn ayọ̀ kí lórin wọn lọ́rùn hallelujah 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 olórí wọn wálé orí ẹ̀mí mímọ́ orí ìlànà àwa yóò máa kọ́ hallelujah lórí wọn hallelujah. Ìyẹn àti ẹ máa kọrin hallelujah lọ́dún yìí lórí gbogbo nǹkan tá à ń béèrè lọ́wọ́ Ọlọ́run a máa kọrin hallelujah a máa kọrin ìṣẹ́gun lórúkọ Jésù bó ṣe máa ṣẹ nìyẹn àmín.